ará alẹ́ ẹ̀kú lé àgbò àlà ẹ̀kú ọ̀nà ewúrẹ́ tó bá já wọlé tí ọ̀kára alẹ́ ọ̀dẹ̀ràn àmúso àgùntàn bọ̀lọ̀jọ̀ tó já wọlé tí ọ̀kágò ọ̀dẹ̀ràn àmúṣe lọ́bẹ̀ ọmọnìyàn tó wọlé tí ọ̀ká nìkan ọ̀dẹ̀ràn olùwọ̀ ayé ò ní fi wá bọlẹ̀ wọ́n ní gúdógúdó tí bá ń gúdó tó lóun òfin tó dó ṣe odó wọn a máa fàyà gbẹrẹgẹdẹ rokàrokà tí bá ń rokà tó bá lóun òfin tapẹ́ ṣe ọkà wọn a máa yídà sáàrò ẹni tí bá ń ṣe tí ń kanlẹ̀ gbọ̀n tí ń kanlẹ̀ gbò tó lóun òfin tọmọdé ṣe òun òfin tàgbàlagbà ṣe irú wọn a máa yọ̀ ṣubú àní yọ̀ ṣubú o àní ṣìwé àní ṣìṣọ ọ̀pá kì í pọ̀ mọ́ gbogbo lẹ́nu o ẹ̀yin lọ́kùnrin ẹ̀yin lóbìnrin ẹni Lúkúmọ̀nù ọmọ Ayédáre máa dún kò ní séwu ayé mojúbà mo kí gbogbo ọ̀jọ̀gbọ́n ayé tí ń fòótọ́ ọ̀nù jáwé mo kí gbogbo ọ̀jọ̀gbọ́n ayé tí ń fòótọ́ ọ̀nù wàgbò kò ní dàrú mọ́ yín lọ́wọ́ o tẹ́ bá ti ń ja ayé ọmọ ajá tẹ́ bá ti ń wà ayé ọmọ àwà tẹ́ bá ti ń lù yé ọmọ adún kò ní dàrú mọ́ wa lọ́wọ́ o ta ló wà nínú ògò tí ń jẹ́ gíìnì ta ló wà nínú odó ta ló wà nínú odò tí ń domi rú èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ojú kì í tọbẹ̀ nínú àwo tangaran o ojú ò ní ti gbogbo wa o ojú kì í tọ̀ ní wọ̀rọ̀kọ̀ lálẹ́ odò ojú ò ní tì wá o ọyẹ wá nǹkan kan ìfìdílé tàbí kan ìfìdílé nǹkan o ẹ̀jẹ̀ akọ́ra wa lẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ mi má sùn kò ní dàrú mọ́ wa lọ́wọ́ wọ́n ní gbajúmọ̀ tí ọ̀bá rádánwò rí òní mọ̀ páyé ń bẹ ayé ò ní tábà fún wa o ẹni tó bá ti kawó rí tí ò rówó kà mọ́ òun lọ́mọ̀ yìí pé ayé ń bẹ ayé pé méjì ẹni tó ti ní ọjà gìnwìnì nínú ṣọ́ọ̀bù tí gbogbo ẹ̀ tán òun ló lè mọ̀ pé ayé ń bẹ ayé pé méjì má fọ̀rọ̀ ẹ̀ ṣe yẹ̀yẹ́ o ìwọ náà tó ń lọ wájú má dúró o má dúró o bẹ́ẹ̀ àbá dúró àìmọye nǹkan ló lè káyàn mórí ìdúró o èyí pé kọ́ sá eré rẹ̀ ní sàkúsà o èyí ni ìrìn àtàwọn àgbàlagbà máa rìn láyé àtijọ́ tí gbogbo nǹkan fi máa lọ ní gbẹdẹmukẹ́ ọyọ bá ń wá tákàdá àti báírò yẹn ẹ bá ń kọsẹ̀ yìí lẹ̀ èyí tí jẹ́ Asina àwọn àgbàlagbà ṣàmọ̀ pé bí ẹlòmíì bá rí ṣe táyé bá kojú bọ̀ gbogbo nǹkan dàrú mọ́ lọ́wọ́ ayé ò ní kojú bọ̀rọ̀ wa o ọyọ ẹ lọ bá mi wá odidi igún kan tó pé pérépéré odidi igún tó pé pérépéré ẹ bá mi tọ́jú ẹyẹ ọ̀sìn tó pé pérépéré kò kú dandan kọjá táàyè o ẹyẹ agbè kan ẹyẹ àlùkò odidi ẹyẹ odídẹrẹ́ tòun ti kó òdì rẹ̀ odidi orí ìnàkí kan tó pé pérépéré orí ìjímẹ̀rẹ̀ kan tó pé pérépéré orí ọká kan orí èrè kan odidi ọ̀gà àyè kan odidi olóńgbò òyẹ̀ títí ń ṣọdẹ ológẹ̀lẹ̀ títí ń ṣọdẹ àpá àkàrà elépo igba àtẹyọ kan ewé àlùpàyídà igba àtẹyọ kan ewé awere pèpè igba àtẹyọ kan àtàwọn nǹkan kan tá a bá parí iṣẹ́ yìí tán tá a kó síbi tá a kó sí ekuru funfun la máa fi ròjẹ́ láàrin òru ekuru funfun ni pẹ̀lú àdúrà tó pé nígbà a bá ti parí iṣẹ́ yìí tán ìdí rẹ̀ kì í kanlẹ̀ a bá parí àtàn náà dòde ní wà tí gbogbo èròjà rẹ̀ bá pé
iṣẹ́ ìdá o ẹni tí bá ń wojú olúwa ò lè lò ó ẹni tó wà nú oyún ò lè lò ó ọkùnrin tí ò tí ì kọjá 20 ọdún ò gbọ́dọ̀ lò ó ìbejì méjì lè lò ó ìbejì méjì wọ́n lè pín lò ọmọ inú ìyá kan náà wọ́n lè ṣe kí wọ́n pín láàrin ara wọn wọ́n jọ lò ó wọ́n lè jọmọ bàbá kan náà ṣùgbọ́n tí ìyá ọba pa wọ́n pọ̀ wọn ò lè jọ lò ó iṣẹ́ ìdàpọ̀ ọ̀gbọ́n wàá rí tiẹ̀ ṣe inú ayé iṣẹ́ ìdá gan ni ìpolówó oògùn fún ọ tested and confirmed ni ayé rẹ̀ ó lójútùú tọ́ bá jẹ́ni tó yẹ pé tọ́ bá ti kó ọjà kalẹ̀ wọ́n máa ń dàrú ṣùgbọ́n ọ̀tún máa ń rọ́nà kó mi jọ tọ́ bá ń lo sẹ́yìn ìwọ kọ̀ǹtráktọ̀ o lè lo sẹ́yìn ìwọ òṣòwò ńlá o lè lo àgbẹ̀ o lè lo iṣẹ́ ìdá o iṣẹ́ ìdá o a ti ń fi ilẹ̀ fún yín láti bí ọdún 5 sẹ́yìn jù bẹ́ẹ̀ lọ àwọn èèyàn mọ́ọ́rẹ́ la fi ń ta ń kókó wọ́n ní ẹnìkan kì í jùbọ̀ àfògùn sínú kù eléyìí sóògùn inú ìwé o kì í sì sóògùn orí social media o gbogbo ohun táwa bá fi ilẹ̀ fún yín ẹ ṣe ẹ bá bẹ́ẹ̀ ni tọ́pọ̀lọpọ̀ ń fi ẹ̀mí ìmoore hàn ọ̀gbọ́ ìgbà tá a rí pé àwọn ẹni bí wọ́n ń wọnú gbogbo àwọn ètò tá a ti ṣe wọ́n lọ jiyọ òun ló jẹ́ ká máa ta ń kókó wá gbọ́ àǹfààní wà fún ọ̀tọ́ fẹ́ jẹ́yìn private group wa o tó bá jẹ́yìn private group oríṣiríṣi àǹfààní ló wà ńbẹ̀ 10,000 ló fi wọlé fún àǹfààní ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ó sì máa ṣe 10,000 bó sì bá parí wọ́n wà tó wà lọ́tọ̀ orílẹ̀-èdè Benin lọ sẹ́mi ló fi wọlé ó sì máa ṣe sẹ́mi tó sì bá parí a máa bèrè alárẹ̀ lọ́fẹ̀ẹ́ a máa bèrè ọ̀pọ̀lọpọ̀ ewé wípé àjọba yìí kí là ṣe sí a sì máa sọ fún wa lọ́fẹ̀ẹ́ má bèrè oògùn owó má bèrè àfọ̀ṣẹ́ má bèrè oògùn ọba má bèrè oògùn àdá o má bèrè òká o gbogbo irú àwọn nǹkan wọ̀nyí má bèrè o ṣùgbọ́n ohun táyé yẹn ó fi wà ní gbẹdẹmukẹ ọba bèrè rẹ̀ á máa fún ọ eléyìí ọ̀pápọ̀ mọ́pọ̀ ọba bèrè nípa ìrìn àjò owó ayé rẹ̀ o ọ̀sánwó yẹn lọ́tọ̀ o ìtọ́jú ewé àtegbò Elédùà ló gbé Lúpọ̀nà ọmọ Àyẹ́dáre kalẹ̀ fún ó ti wà ní ọkọ látọjọ́ tó ti pẹ́ ni òun wojú Olúwa kàn sí Lúpọ̀nà ọmọ Àyẹ́dáre oògùn àrùn níbẹ̀ kò sóògùn ọmọ àbọ̀ fẹ́ bèrè nípa ìrìn àjò rẹ̀ kàn sí Lúpọ̀nà ọmọ Àyẹ́dáre yọ̀dọ̀ lóhùn gbogbo ẹ̀yin tẹ́ bá ní sẹ́lọ́dọ̀ wẹ́ máa ṣe sùúrù pẹ̀lú wa o àlejò a máa pọ̀ díẹ̀ àbíwọ̀n tó fẹ́ wà kọsẹ̀jáyé rẹ̀ ẹ máa ṣe sùúrù àlejò a máa pọ̀ díẹ̀ á dára fún gbogbo yín nọ́mbà tí mo fẹ́ fílẹ̀ ìgbìyànjú kó mú ọ̀dọ̀ orí rẹ̀ ni o ti máa bá mi sọ̀rọ̀ ní wásaàpù rẹ̀ ibẹ̀ ní ti tètè máa dá ọ lóhùn ọ̀gbọ́n báyìí fisa kan lẹ̀ bí ọdún mélòó kan sẹ́yìn ẹni ó kéwé kíní kan má béèrè rẹ̀ torí nídọ̀ olówó o public group wà tó bá fẹ́ darapọ̀ mọ́ wa free nìyẹn ṣùgbọ́n aláǹfààní ìbéèrè kankan àwọn èèyàn ti ń pè wá pé ilé ẹ̀kọ́ iléèwé àti gbòta la fẹ́ dálẹ̀ sáà dálẹ̀ mọ́ ni á dálẹ̀ ṣùgbọ́n afẹ́kọ́ dẹ̀yìn ọdún iléyá tí ń bọ̀ wáyìí ká tó bẹ̀rẹ̀ rẹ̀ ní pẹrẹwu tẹ́ máa gbàwé ẹ̀rí lórí ẹ̀ online láti máa kọ́ wa á dára fún wa yóò yẹ wa kò ní yẹ ẹ lẹ̀ gbogbo tá a fẹ́ òun lélẹ́dùn ọ̀sẹ̀ fún wa o eléyìí tó bá ń lo sẹ́yìn àwọn àjò kan bẹ tó yẹ pé tó bá lo Asina rẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ tọ́jú ara ẹ̀ tó lò ń ka àwọn àgbàlagbà eléyìí Asina àwọn àgbàlagbà ni ó ti wà complete tí o bá ka gbé èlò rẹ̀ tó pé tó bá ń lò ó dúpẹ́ fọlọ́hùn ọyàgbà nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀ +23480 3298 3298 nọ́mbà àwọn náà mọ̀ ń sọ yẹn o +23480 3298 3298 nọ́mbà àwọn ló ti gbọ́ wọn tó bá ti pè é kí ọ lọ ní òsín Nàìjíríà ni bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ̀ jẹ́ fún ọ ní nọ́mbà orílẹ̀-èdè Benin +2290154651928
+2291154651928 yẹ wa kò ní yẹ lẹ̀ n ta fẹ́ lọ́wọ́ ó sì kò ní ṣe tọ̀tá wa. òjò kì í rọ̀ kọ́ tà sí ilẹ̀ olóore wo ní tà sí wọn. òjò bá rọ̀ sílẹ̀ ayé ilẹ̀ àgbàtura látòní lọ gbogbo ń ta mí romi inú ayé yín káyé yín ọmọ àgbàtura gbogbo títí bá ń gbọ́ mi. ayé yín ò ní gbà níra o yóò máa dùn mọ́ yín ni àdùnkántó yín ayé yín adùn ọ̀wọ̀ bẹ̀ ara ò ní ní yín ẹni náà kàtà tó rí mi o ẹni gbáyé wòrán ayé o ẹni bọ́rọ̀ ayé yín lórí ta kò yé mi mọ́ ọ̀dàjọ́ lọ ọ̀dàjọ́ bọ̀ ire kàdé.